الإسلام يدري من قرأ دعوة الإسلام يدري من قرأ يا ابن راجي سرت بنا شجرا تجدني من البرايا سمرا تجدني من البرايا جاهد الكفار بالعلم ولم يقسس الكفر حتى نصر وهو صوفي صفات أخلاقه أما قاسي الخلق صوبا طهورا من أراد الشيخ يوما بيزا صلى الله عليه صرا صلى الله عليه كسر رمان فينا مثله ثم بقاه لديني مفكرا ثم بقاه لديني مفكرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. آمين. اللهم صل على من أرسلته رحمة ومعلما للعالمين. آمين. محمد بن عبد الله صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. Moki Ọlọ́run. Allah. Ọba tí èèyàn bá ní kó mọ̀ kí lọ èèyàn ó sì parẹ́ sínú ọlá rẹ̀. Akíọ́ Ọlọ́run wọlọ́mọ bó ṣe tó máa bá kíra rẹ̀ lọ. Allah. Àwa kí Tribune pépà kan bẹ tí wọ́n ń pè ní Tribune. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ iyì rẹ̀ ṣùgbọ́n gbogbo níwùsì tí Daily Times, Vanguard àti kitoni Concord, Sunday kìnnìkan, Sunday Punch táwọn ọba rí gbé Tribune ló máa ń gbé. Ayakumullah. Yóò sì gbé lódìdí kò ní fi kan pàkan rẹ̀. Ànábì wa ní Tribune àwọn sallallahu alaihi wasallam. ẹ̀dá tọ́lọ́run dá tó kó gbogbo oore wá bá wa. Ẹ dákun ẹni tó kó gbogbo oore wá bá wa ó wá yẹ ká lè pè rẹ̀ ní tribute àbí ó yẹ. Mo kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. àwọn tá a máa yóò ń bọ́ Ànábì wọn èyí tí ì dé. A lè kí Ànábì náà tó bó ti tó. Ọlọ́run máa bá wa kí lọ. Wọ́n á kí ẹ̀yin èèyàn pàtàkì níkàlẹ̀. Mo kí látọwọ́ tún mi ń bí àfáwà tọ́wà ní náà. Ẹnìkan wà ń bẹ̀ tí mo kí Alagusi, mo kí baba Lárárọ̀, mo kí baba wa tó wà ní baba wa Sulaiman, mo wá kí àfáwà baba wa Alifa Al-Ilawi, Sheikh Abdul Fatai Al-Ilawi, mo kí baba wa tán sọ̀rọ̀ tó yìí náà. Ẹ̀yin àfá mi ẹ̀dá kò bàbá wa Mukadam Awis Alágbára Omi. Mo wá kí ẹ̀mí àgbà, mo kí Shewa Norin Alfanla Ejigbo. Pàdílì èmi pẹ̀lú rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́, máa ń jẹun pọ̀pá. Àmọ́ ó ti dàgbà ní ìsìn kò sí jẹun pọ̀pá mọ́ àti gbogbo agbára tí ń bẹ lára rẹ̀. Bí yẹn bá jẹun pọ̀pá ní ìsìn ó lè rọ o. Ọlọ́run bá wa kí yín. Àmín. Mo wá kí bàbá wa sọ Ibul Bayan. Hafizahullah. Èèyàn nínú èèyàn.
nígbà tí bàbá ṣaláìsí odidi ọ̀sẹ̀ kan ní Sahibul Bayani àfa ńlá tọ́jọ́ rẹ̀ mi gan kéèkì mi dì sí ń bọ̀ àbọ̀ ọ̀nlé. bàbá Sahibul Bayani. wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà bàbá kìí. ọlọ́run bá mi kí n mo kí alimustajab mo wá fi gbogbo àwọn tí mo kí yìí mo fi kí gbogbo ẹ̀yin kọ́mítì àti gbogbo ẹ̀yin ìyanu lé. kí n tó dúpẹ́ tèmi mo fẹ́ sọ̀rọ̀ lérí bàbá wa Sheikh Rasheed Hafizahullahu. Alágbára Omi agbára tí ń jẹ́ agbára omi agbára tí kò ságbára tó borí rẹ̀ ni o. wajalina minali mayi kulla shay'in afala tu'minun. ọ̀nbẹ. akramakumullah. wọ́n á yẹ kí n tún bú yàrá ya rẹ̀ ń bí o sáfẹ́ kí n bú yẹ. alukurani ló ń dá gbogbo nǹkan minimum man yamusi ala batinihi wa minimum man yamusi ala rijlaini wa minimum man yamusi ala arba'in yakhaluqu man yasha'u. Ọlọ́run ròyìn gbogbo ń tó ń dá gbogbo ń tó ń dá gbogbo ń tó ń dá ó rí pọ́pọ́ lọ́wọ́ ò lè gbé níjọ́ tí Kùránì dé ohun tó ń sọ fún wa ni wípé al-khaylu wal-bigal ohun tá a mà ní tí wọ́n fi ń rìn jọ̀hún àwọn tí ó bá wá àwọn tí ìmọ̀ wọn bá wá tí ìròrí wọn bá lẹ̀ wọ́n á sọ wípé torí gbogbo àwọn tẹ́ ń challenge wa lónìí pé gbogbo ń tànà bí ó ṣe èèyàn gbọ́dọ̀ ṣe sáànà bí gun Rolls Royce ni sáànà bí gun aeroplane tẹ́bá wá ní òsì nínú alukurahani tí ò fi nǹkan kankan sílẹ̀ láì mẹ́nu bà nígbà tó ń rí i pé agbára àwọn tí ń bẹ láyé ńjọ́ náà lọ́hùn ò lè gbé mọ́tò kò lè gbé aeroplane ó ní wa yakhluqu man yasha'u àwọn nǹkan kù lẹ́yìn tí ò lè yí ẹ̀yin tèmi ọlọ́run ọba láwùkún tó ń ta àlàmú. bàbá wa Alágbára Omi wá wò pé ńgbà tọ́lọ́run sọ pé gbogbo nǹkan ló ń dá láti ara omi tí ó sì máa sẹ̀mí ó tún wá lọ títí ó tún ní wàkánà arísùú alálìmáì. àlẹ́ ara sí ọlọ́run ọba mi gangan fúnra rẹ̀ orí omi ló wà báwo lẹnìkan ṣe wá sọ pé òun fẹ́ tako agbára omi. àyà abuda Rashidi Adewunmi dumu sakira dumu amida dumu sakira. baba Sheikh Abdul Fatai Hafizahullah. dumu sakira ó ti fẹ́ jẹ́ kí mo ní nǹkan méjì ni mo fẹ́ touch kó tó lọ síbi dumusa kiran ẹ̀mí àgbà ẹ fẹ́ touch bẹ́ẹ̀ náà Al-Thaqophy sọlọ́run wọn sọ fún wa pé ẹ̀mí kan bẹ tí ń jẹ́ ẹ̀mí àgbà ni gbogbo ẹni tí ń bá ń jẹ́ ẹ̀mí àgbà lórí ilẹ̀ yìí ọ́fíìsì Jìbìrìlù ni wọ́n wà. Allah Al-Thaqophy. Jìbìrìlù sì ni ọ̀gá àwọn màláyíkà òun ní ń pín ẹ̀mí tá à ń fi ń jẹ́ èèyàn òun ní ń pín fún wa tálùkùránì. Allah tálùkùránì. Ayabuda Rashidi Adewunmi dum shakiran. Allah. Dumu
zakira dumu hamida dumu shakira Allah. dumu hamida. Mashallah. alukurani wa wí pé yasalunaka ani ruhi kuli ruhi mini amri rabbi wa ma utitum minal ilmi illa qalila. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح wọ́n máa bi ọ́ léèrè ń pa ẹ̀mí. قل الروح من أمر ربي. afa ikú olójú mi jẹ́ ń ro ẹ̀mí àgbà tẹ́nìkan bá wà ń bá ẹ tó bá challenge ẹ kò ní ìdí kẹ́yìn ó fèsì dhalika mablaghuhum minal ilm ibi tó yé òun dénú. قل الروح من أمر ربي. ẹ̀yin tẹ́wọ̀n yìí ti wá tẹ̀síwájú ṣe ẹ máa jẹ́ kí eléèmọ́ baba alágbára omi ṣé gbogbo àwọn táwọn wà ń bí ni wọ́n gbọ́ Yorùbá ṣé gbogbo ẹranko tó bá wọnú gbó nínú gbó èèmọ́ sóun ló máa ń padà jáde bí adìẹ ni ayé sì sọ wípé gologini iná ni adìẹ ń toko èèmọ́ bọ̀. قل الروح من أمر ربي. àṣẹ ọlọ́run ni tọ́lọ́run ọba ọba fàṣẹ sí gbogbo àdúrà àwọn èèyàn á máa wá tẹ̀lé. وما أوتيتم من العلم إلا قليلا. kò yí ẹ̀yin náà bọ́lọ́run ṣe ṣe dùnmùsà kiran ẹ̀yin náà sá máa dúpẹ́. wá lọ sí ọ̀dọ̀ bàbá wa alágbára omi padà. حفظه الله. dùnmùsà kiran. Aya Abdul Rasheed Adewunmi dumusa kira. bàbá alágbára omi mo fẹ́ fún yín lóògùn ṣẹ́gbà Akramakumullah. ẹ̀ dáhùn Baba ẹ gbà. bismillah. ẹlòmíì ó ti lérò pé àwọn ìyá mi àwọn yálà ìyá rẹ wò oògùn tí mo fẹ́ fún yín pẹ̀lú ntọ́lọ́run ṣe fún yín náà ni pé dùmúṣà kíra sámà dúpẹ́ Dumusa kira. dùmú hamidan kò sí ntọ́kù yín kù mọ́ ju kẹ́ ẹ mọ́ kódà bẹ́ẹ̀ nìkan bú yín lẹ́ẹ̀kúlé yín mo kọ́ ẹ̀kọ́ kan lára Sheikh Abdul rahimahullah ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. àfa kan sì gbé wá síwájú ilé wọn ó sì bẹ̀rẹ̀ sí ní bú wọn inú wa wá ń bí àwa mùrídí àwa àti àwa kúlàfáàwù àwa fẹ́ lù ú ṣé wọ́n ń pẹ́ ẹ má bu ntọ́lọ́run náà ní sọ yẹn ńgbà wa parí wáàsí ló bá fẹ́ máa lọlé ní bátìrì mọ́tò rẹ̀ ọba ṣiṣẹ́. La ilaha illallah. tọ́ba yẹn pa àlù ni wọ́n pè àwa la ṣàṣì kọ̀ wá ilẹ̀ tí wá sú níṣẹ́ wọ́n sọ pé kí ni ṣé kò sí nǹkan kí ló ṣe yín ẹ tí ì lọ ni wọ́n ní bátìrì ṣé ìwà ni ẹ lọ́ bá ń jí bátìrì ṣàjà wá kó wá gbé bátìrì fún ẹni yẹn wá ní ládùúgbò èbú tí mo bu yín níwájú ilé yín ẹ wá tún gbé bátìrì fún mi àwọn èèyàn kan ní ẹni kí n máa wá bu yín olórí burúkú làwọn yẹn o látòní lọ èmi náà di mùrídì. Allah dumusa kira dumu hamidan dumusa kira. nǹkan máa tó báyìí kọ́mọ́ rẹ̀ ni tí ó bu. Allah. ọba tó ni wá gan ṣé wọn ò bu ni. àfààní wàmà ahadum mílẹ̀ alisili náà sísá limu. ولو أنه ذاك النبي المطهر. àwọn àfáà Facebook ẹ̀ sì ń dá wọn lóhùn ẹ̀yin lẹ jẹ́ kí agbára wọn máa pọ̀ sí i. وقل الحمد لله. halifu turafu ni wọ́n ń ṣe. أكرمكم الله. kò sẹ́ni tí ò mọ̀ òdodo. الله. kò sẹ́ni tí ò máa ń tó dáa. الله. ṣùgbọ́n àwọn náà fẹ́ ga
wọ́n á rí i pé àfi káwọn sọ̀kò sílé gíláàsì kẹ́ni nílé ó lè bá a yọjú kí wọ́n á sọ pé ẹ máa wò èló ni ó fi ra gíláàsì nísìn tí wọ́n bá rú ọmọ kékeré ìjà àwọn èèyàn kàn sí kúrò lọ́dọ̀ ẹni tó nílé ńlá wọ́n kàn lọ́dọ̀ rẹ̀. Allah. ẹ máa wo bí gbogbo ẹni tí ń bá ń bù yín mọ́ dùmú ṣáàkìrà dùmú àmìdá. Dùmú ṣáàkìrà. Dùmú àmìdá. Ààyè yìí kì í ṣàyè wáàsí púpọ̀. Alhamdulillah. Bàbá sọ ọ̀rọ̀ kan wọ́n ní àwọn gbà pé àgbàlagbà ni Sheikh Thaqophy. Bàbá mi ṣẹ̀ṣẹ̀ kú ojú oṣù méjì díẹ̀ lọ wọ́n sì kú ní age of 138 èyí ti jẹ́ ewu ha tiẹ̀ ewu ọlọ́ba sókun ẹ̀mí rẹ̀ ni. Mo sì ní ẹ̀gbọ́n méjì níwájú èmi ni mo sì kẹta alágbára omi lẹ̀gbọ́n kejì yẹn. Allah. Ta ló jura wọn lọ́nú èmi àti hàn mẹjọ dá kò yé ọmọ àlẹ́ bàbá mi lò 138 ó sì bí ọmọ méjì síwájú kó tó bẹ́ mi ọmọ kan tíwájú yẹn mo fi ilẹ̀ àmọ́ alágbára omi ní ọmọ kejì. Allah. Tó bí àwọn lẹ́gbọ́n. bẹ́ẹ̀ bá ti dá àpọ́nlé fún ọ dá padà sọ́dọ̀ rẹ̀. Alhamdulillah. Adúrú bí ẹ ti tó ìkẹ́ tó ń rìnà rí pé ẹnìkan tó ń bẹ Ọlọ́run kọ́ yín mọ̀ ṣe ni. Wa iza lam takuni dunya lana. Má fa kínní lọ. Leita siri azi dunya limo. Leita siri azi dunya limo. Ọgbẹ́ ọmọ ìsáfẹ́ kí n. Ayakumullah. Bẹ́ẹ̀ ni àgbà sì ti dé iṣẹ́ téèyàn bá ṣe títí di taari 56 years kà lórí ẹ̀. Nínú dáwà ni o. Nínú dáwà yóò sàpọ̀ ọmọ ọdún mẹ́wàá kó tó bẹ̀rẹ̀. Allah. Akramakumullah. Mo sì lo 21 years nílé kéwú kí n tó bẹ̀rẹ̀ dáwà. Ìwọ náà mọ̀ ṣí o. Mo wà á jẹ́ kí n tún mọ́mọ́ rìn mí ń kàkédé bíi tí wọ́n wà bọ́ra alẹ̀ tó lóore ọ̀ àlọ́ mọ́ mi kì í ṣe irú gbogbo òde tó bá rí báyìí ni. Mashallah. Owó ni ẹni àwa gbà ń bí tó sáfẹ̀ tó ná mi wàhálà. Ṣé kò sówó lọ alágbára omi tí ó fún wa ni. Ẹ padà já sí. Àmọ́ wá sí tèmi fún gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ń kálẹ̀. Ó náà ni pé ẹ má kórìíra ẹni Ọlọ́run ọba bá ṣe é fún tọrọ lọ ń kìlọ̀ fún wa o. Ó ní àwọn yaksimuna rahmata rabbika. Nanu kasabuna bainahum ma'isatahum fil hayati dunya. Wa rafa'na ba'dakum fawqa ba'din darajatin liyattakhidha ba'duhum ba'dan zukhriya. Wa rahmatu rabbika khairun mimma yajma'un. Gbogbo àwa tá a wá bí lẹ́nì káfọ́lá bàbá alágbára omi. Káfọ́lá bàbá alágbára omi. Kí n dá wákà yẹn. Gbogbo àwọn tá à ń bẹ bàbá Thaqophy ó dá wákà ó nílù. Sọ nílù yẹn ń bẹ ń tòsí. ń bẹ. Kó wa máa sọ fún ẹ pé ọba tó dá ọlá tó tó báyìí lé mẹ́fà. Tó yẹ pé tẹ́nìkan bá kọrú ẹ̀ lágboolé wọn gbogbo àwọn ọ̀tá tí ń bínú rẹ̀ ó sì fìdí jálẹ̀ wọ́n sì kú. Wọ́n kú lẹ́ẹ̀kan náà lójú ayé wa. Ẹ̀yin wá kọ mẹ́fà rẹ̀ papọ̀. Kí ni yóò wà pọ̀? Ẹ̀yin nìkan lọ́lọ́run ṣe léyìí fún. Alhamdulillahi àwọn èèyàn náà mọ alúwa wọ àfa àkànkọ́ ni bẹ́ǹdì ẹ̀ ni. Bẹ́ǹdì ẹ̀ kò yé wa o. Wọ́n ní wọ́n fún un ní tí máa dowó wọn lálìjànú ó gbowó wa ó sì àlìjànú sì gbé owó dé owó tó àlìjànú wa gbé dé ọ̀gá kọjá ẹnu lẹ̀kùn wọ́n sì ní ọmọ sọ̀rọ̀. Wọ́n ní kó má sọ̀rọ̀. Àlìjànú kò sí lọ́pọlọ bí èèyàn òun wá ń ti owó ọ̀wọ́lé. Afa abani o de bendi. Allah asababi. Àlìjẹ̀nú yẹn bá ní ẹni tí ń rán mi sí kọ́lé léyìí bó ṣe gbé owó tí ń gbé padà lọ́nu làfa bá kóbò bẹ́ǹdì ẹ̀ bó ṣe di bẹ́ǹdì ẹ̀ ẹni tí ó bá fẹ́ di bẹ́ǹdì ẹ̀ kọ́ mọ́ wòrè olóore kó béèrè lọ́dọ̀ Ọlọ́run pé ọba tí ń pín mama pín tèmi kó kéré Olúwa tí ń pín mama pín tèmi kó kéré. Ó yá ọba tí ń pín mama pín tèmi kó
ọlọ́run tí ń pín má ṣe pín tèmi kó kéré olúwa tí ń pín má má pín tèmi kó kéré. Tèmi kó kéré olúwa tí ń pín má má pín tèmi kó kéré. tó bá wọ lọ́hùn àpòrè ẹlòmíì ní ńláńlá tó bá wọ lọ́hùn àpòrè ẹlòmíì kó ṣe kẹ̀rẹ̀bẹ̀tẹ̀ tó bá sì wọ lọ́hùn àpòrè ẹlòmíì bí orí eṣinṣin ọba tí ń pín mọ́mọ́ pín tèmi kó kéré olúwa tí ń pín mọ́mọ́ pín tèmi kó kéré. ọba tí ń pín mọ́mọ́ pín tèmi kó wíjìyà ọba tí ń pín mọ́mọ́ pín tèmi kó kéré. ọlọ́run dákun má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ ọlọ́run dákun má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. bí n bá jí lóru bàbá ọlọ́run sọ̀rọ̀ wújẹ́wújẹ́. bí n bá jí lóru bàbá ọlọ́run sọ̀rọ̀ wújẹ́wújẹ́. ọlọ́run dákun má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. olúwa dákun má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. ọlọ́run dákun má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. bí n bá jí lóru bàbá ọlọ́run sọ̀rọ̀ wújẹ́wújẹ́. bí n bá jí lóru bàbá ọlọ́run sọ̀rọ̀ wújẹ́wújẹ́. ọlọ́run dákun dákun má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. ọlọ́run dákun má fi yín sílẹ̀ fáráyé mú ọlọ́run dákun ọlọ́run má fi mí sílẹ̀ fáráyé mú. torí bó ń ṣe ń dára wọ́n lè lókun kan lẹ́sìn bó ṣe ń dára wọ́n lè lókun kan lẹ́sìn ọlọ́run dákun má fi yín sílẹ̀ fáráyé mú. má jẹ́ ń lo àkókò púpọ̀ ẹ pa àwọn èèyàn gidi kan fún mi náà lówó. bàbá ní ẹ̀ka èèyàn gidi tí ń bẹ́ jòkó yìí. bàbá ní mo ṣe ní sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n ní ẹ̀yin èèyàn gidi tẹ́ ń bẹ́ ń jòkó ẹ̀yin tọ́lọ̀ ó dé nǹkan èèyàn méjì ó dé èèyàn mẹ́ta á ti rómi nìkan kan sà. fáwọn obìnrin lẹ́ǹtì ẹ̀hún ijó làwọn wájú o àdúrà tí mo ṣe yẹn ẹ̀ńdọ́bà wọn kò fẹ́ kó wọn làwọn àwọn fẹ́ yọ̀ǹda ẹ̀mí àgbà. Masha Allah ayakumullah. olúkálùkù tẹ́wọ́. gbogbo ẹja tẹ́wọ́. amina amina. oníkálukú tẹ́wọ́. Adewunmi alágbára omi. àlékún oore fún bàbá. àlékún oore fún Thaqophy náà. àmín. ìmáàmù ẹ̀yìn góòlù. Masha Allah ọlọ́mọṣà bá ń kẹ́mi. amina Rasheed. bàbá ẹ lò pípẹ́. ẹ lò pípẹ́. ọlá títóbi ọlọ́run. ọlá títóbi ọlọ́run. mo sọ ńgbà tá a wọlé mo ní kò tí ì ṣiṣẹ́ tọ́lọ́run fẹ́ ràn yín lọ́rùn. kò síṣẹ́ tọ́lọ́run fẹ́ ràn yín lọ́rùn. ibi ẹ̀mí àgbà wọ́n ní kí n ṣàdúrà fún wọn àti gbogbo àwọn ọmọ bàbá owó àdúrà ẹ̀mí bàbá àgbà rèé ẹ̀mí àgbà wọ́n ní èèyàn ní ẹ̀mí àgbà láyé kí irú àwọn bàbá yìí sì tó pé èèyàn léèyàn èèyàn ló ń tọ̀hún ní o. wọ́n ní aláwàdà tí ó pa àwọn lẹ́rìn yóò ti fẹ́ kú sórí tíátà ṣùgbọ́n tó bá fi wá mú táwọn bá fi pe èèyàn kan ní èèyàn ẹ̀wọ̀n pé èèyàn ni ọlọ́run dákun mọ́ dá yín padà sí ipò tí wọn ò fi ní pè ń léèyàn mọ́ torá àfáà náà ní bàníyànú ọmọ báwòrá nǹkan tíntínní ni wọ́n fi tàn ó gbogbo ní tí a fi tẹ̀yàn ni wọ́n fi tàn wọ́n ní kó bá wọn sàṣì bó ń sá ó lóun lè sàṣánà bí ọlọ́run wọ́n ní àwọn fi gbogbo owó bẹ́ẹ̀ ó lóun ọ̀fẹ́ wọ́n láwọn fi gbogbo ńgbà tí gbogbo wọn jí láàárọ̀ wọn kàn lọ dúró sẹ́nu ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà akúrò lórí àga ọlá yìí àti sọ́ọ́dọ̀ba àlú yìí lọ́wọ́ àwò pé òun náà mọ̀ máa kọ̀ǹtró ìlú ó sì gbà bá ọ̀sàsímọ́sá ó sì jẹ́ ìwọ tó ń pé kò sí nǹkan má sún mọ́ àwọn tí wọ́n ní ni o torí yọ́ọ̀bẹ ọlọ́run ẹ̀ṣẹ̀ tá a kọ́kọ́ ṣẹ̀ lọ́run òun náà ni àìgbọràn èyí tá a ṣẹ̀ nílé ayé ńlá ìmoore
ó wá ní òun ọ̀dẹ̀ àṣírà wa ni ẹ ní sinmi tẹ́ ìwà bá mi o ẹ máa yinra yín bọ̀ ni o ẹ máa nara yín lóògùn ni o ẹ máa takora yín ni o ádámù wa ní èpè lẹ́nu ẹni tó ní ṣẹ̀ṣẹ̀ gbé olúgbòhùn kó tó ṣẹ lọ sí àdúró eléyìí fatalaqa ádámù kalimati min rabbi torí náà ọlọ́run dákun má jẹ́ jáwálẹ̀ o bí ẹ ti ń pè yín léèyàn lénìí wọ́n jẹ́ ọ̀dọ̀ làgẹ́gbẹ́ ta ni kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ mọ́ ọba tó ní kí àwọn bàbá wọn yóò lò pẹ́pẹ́pẹ́pẹ́ ọlọ́run dákun mọ́sàájì kẹ́yìn náà lò pẹ́ o ọ̀la àti tóbi ọlọ́run gbogbo wa náà ká padà sí aburú ọmọ bá wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. amina ẹ dákun ẹ jẹ́ á ṣe amina ẹ dákun ẹ jẹ́ á ṣe amina. nígbà tí bàbá wa Al-Thaqophy tí wọ́n wọlé tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́. wọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́ ni bàbá wa Fadilatu Sheikh Abdul Rasheed ọmọ yẹn ni bàbá ní kọ̀tún lé ni wọ́n wọlé. sọ pé subuhu kudusu subuhu kudusu subuhu kudusu Rabbul malaika wa ruhi Allah.